Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa lórí ètò Ó gbẹnu tán reality show. Àwa ni a mú àgbà arábìnrin yìí lálejò láti béèrè ọ̀rọ̀ kan sí méjì ní ọwọ́ wọn. Àwọn náà ni àwa ni olóòtú, àwọn ni àlejò wa. Orúkọ tèmi ni Ọpẹ́yẹmí Ismail. Orúkọ àlejò wa ẹ bá wa dárúkọ yín. Orúkọ tèmi ni Olúwaṣeun Àkànjí. Olúwaṣeun Àkànjí. Wọ́n lÓlúwaṣeun Àkànjí ní orúkọ wọn. Ẹ dákun díẹ̀ lè bá wa sọ ní kókó. Ẹ lè bá wa sọ kókó díẹ̀ kí ló bí orúkọ yẹn. Mọ́mí mi ló sọ mí, dáàdì mi ló sọ mí lórúkọ. Dáàdì mi ló sọ mí lórúkọ, mọ́mí mi ló sọ mí lórúkọ. So Olúwaṣeun, yes, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mọ́mí mi ní ọmọ ọlóyún mi, ó jẹ́ ìgbà tó fẹ́ bí mi, ọmọ mú wọn. Gbogbo tó fẹ́ bí mi yẹn, gẹ́gẹ́ bí orúkọ yẹn tó ogun ó ṣẹlẹ̀ Muslim àwọn eléégún àtàwọn Muslim wọn jà. So mọ́mí mi ọmọdé mú wọn. So àfà kan àwọn egungun lè wá sá síbi ibi. Ìjọba àwọn kan bá ọ̀rọ̀ wọn lọ. Ó sá síbi ẹgbẹ́ bẹ́ẹ̀ jù wá. So then mọ́mí mi rọ̀bí so wọ́n lè sọ̀gbọ́n táwọn egungun yẹn dé wọn lọ. So àfà yẹn jáde bẹ́ẹ̀ lọ. So kò sí báyìí ní oṣù pé ibi ń pa wọn. Ẹ lè bá wọn rọ̀mọ̀ lájú. Ẹ lè jẹ kọ̀dọ̀ pé gidi ó jẹ́ gidi. Inú ilé everybody gbẹ̀bí wọn. Adúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run jẹ́ kí wọ́n ná ànàdánù. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Ìwó lójú ọba ni mí. Ní Ọ̀ṣun state. Bẹ́ẹ̀ni, ọmọ Ọ̀ṣun state ni mí Ìwó. Ẹ̀yin Adélékè nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ ti wà lẹ́kọ̀ọ́ yìí, á ti tó bí ọjọ́ bíi mélòó kan torí a rí pé èdè kò sábà máa ń jáde lẹ́nu yín. Á ti tó gbà wọ́n tẹ̀ ti wà lẹ́kọ̀ọ́ yìí. Ó ti pẹ́ o, ìgbà tí mo ṣe tán ní JS3 to SS1, ìlúkẹ́ ìwé ti SS1 to SS3 lọ sí institution lẹ́kọ̀ọ́. So intent try to sọ fún wa ni pé èwe lẹ́sẹ̀ ní ìlú Ìwó yín. Ẹ̀yẹ náà sì mú mi ṣe ewé níwò rẹ́dì mi ṣe ewé níwò Ifẹ̀ ni mo gbọ́njú sí Ìwó náà bí mi sí rẹ́dà but let me say by 2 years ni mo lọ gbé Ifẹ̀ Ifẹ̀ ni mo gbọ́njú sí gbàtí pé mo máa lajú ó máa rẹ́ òṣòro sí Ifẹ̀ ni but 1998 la wá sí Ìwó yes ni wọ́n wá sí Ìwó Ìwó àbí. Ìwó gbàtà wà ní Ìwó bẹ́ẹ̀ mo tún wá lọ sí secondary school primary school ní parí so mo ṣe secondary school náà ní Ìwó but SS1 ló ti dé pé ní ọ̀yà pé 2000. Adult age yín ìkọlẹ̀ ti ń lò. Gbogbo adult Èkó mo ti lò gbogbo teenager mi lò Èkó mo ṣe teenager Èkó mo ṣe youth Èkó náà mo lè ti ṣe youth lọ́wọ́ báyìí. Ó dàbẹ̀. Iṣẹ́ wo wà ní ẹ̀ ń ṣe? Iṣẹ́ wo lè mú níṣẹ́? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo jẹ́ èèyàn tó travel medical personnel ni mi yes I need to apps so àgbo ní ìta ní ọ̀nà ìgbàlódé. Alágbo ìgbàlódé. Yes, we say apps. I say apps, the capsule ní liquid and everything. So you can use it to share your so àgbo ní ìta. And I am also a presenter. So mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, mo jẹ́ olùkọ́ ìtàn, mo jẹ́ olùkọ́ ìtàn, mo jẹ́ yes I'm a script writer. Ẹ má bí ṣe mo lè sọ ìbò lórí ìṣòro. Yes, I'm a script writer, I'm a script supervisor and mo jẹ́ storyteller. Yes, mo jẹ́ máa ń ṣètò ilé ayé. Nínú story writer tẹ́ ẹ sọ yìí àti script writer kí ló bí iṣẹ́ yẹn? Torí kò papọ̀ mọ́ iṣẹ́ àgùntàn kọ́kọ́ dájú. Iṣẹ́ tí mo kọ́kọ́ yàn láyé mi pé ìfẹ́ ṣiṣẹ́ láyé mi fẹ́ràn iṣẹ́ oríṣiríṣi eré ìtàgé gidi gan. So I love being an actor and there ti ń ṣe láti wà tí mo sọ ọlọ́mọdún mẹ́jọ pé adé Ìwó báyìí kò sígbà yẹn mo lọ jọyọ̀ ọ̀gá mi kan kọ́lọ́run mi ìmọ̀ bí wọ́n ṣe wà láyé báyìí sí ìyá dáadáa so wọ́n máa ń ṣe ní primary school bẹ̀rẹ̀ máa san 2 naira so wọ́n máa ń jójó bílẹ̀ bẹ̀rẹ̀ máa ṣe níbẹ̀ so after that mo wá sí Ìkòyí so mo ọkàn mi náà mo tún padà àwọn kọ̀ọ̀kan tí mo tún jọ ìgbà bó láti ṣiṣẹ́ yìí but mo jẹ́ ìkọ́tọ́ pé mo máa ń sọ story gan my mom tabajú kò báyìí tí wọ́n sọ fún àwọn fíìmù kan torí mi kì í náfààní àti wo fíìmù ṣáwàtì ní ṣá ní TV ní so mi náfààní àti wo fíìmù but tí wọ́n ti wá táwọn ìfà sọ pé àwọn fíìmù kan orí báyìí bẹ̀ èmi mẹ́sàn-án máa fọ́ọ̀mù pé mo fíìmù kan
màá dẹ̀ sọ fíìmù yẹn láti A to Z tí má dẹ̀ sọ everybody wọn máa pàtẹ́ wọ́n náà ṣe fíìmù yẹn so they won't understand even my mom so a máa ṣe bẹ́ẹ̀ fún mọ́ mi náà so ó lè jẹ́ ní. nítorí ẹ̀ sọ fún wa ní ìsinmi pé ẹni mọ̀ nípa eré ìtàgé ǹjẹ́ ẹ ti kópa nínú eré ìtàgé kankan rí. many àwọn ilé tí mo mọ̀ sí sí mi ò tiẹ̀ mọ̀ tó gbọ́ mo kọ́ lọ sí location mi mo dẹ̀ ní ọ̀gá mo kọ́ṣẹ́ orí ìtàgé pé mo tún kọ́ bẹ́ẹ̀ náà mo tún ní ọ̀gá tó kọ́ mi níṣẹ́ ní ọ̀gá mi Olúwọlé Òdòdólú so àwọn náà kọ́ mi níṣẹ́ orí ìtàgé ọdún mo ti kọ́ lẹ́nu àwọn kan náà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà mo ti bá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà ṣiṣẹ́ pàtó pé àtijọ́ mu wà lọ́dọ̀ wọn àwọn bíi ẹsẹ̀ ṣe mo máa gbọ́lá so I've been with him before so ó lọ́n jẹ́ Fọlúkẹ́ àti Mojíọláyà náà I've been with him before I've been with her before so mo yẹ tí mo ti kọ́ náà àwọn eré dáadáa tí mo mọ̀ àti èmi gbọ́dọ̀ mo ti produce iṣẹ́ dáadáa tí mo ti produce ẹbí mẹ́rin mo ti produce ẹbí Láyọ̀ Òṣèlú. ẹ̀yin ò ní pé ẹ ti ṣe eré orí ìtàgé tó ti tó ẹyọ kan méjì mẹ́ta tó fi lórí mẹ́rin. bẹ́ẹ̀ ni Láyọ̀ Òṣèlú. ǹjẹ́ ẹ lè bá wa dákọ̀ àwọn eré tẹ́tí kópa náà. Láyọ̀ Òṣèlú Ara My Destiny àti although èmi kọ́ ni mo produce wọn but èmi ń bá lead wọn bí sọ bí pé àìkí èèyàn jọ produce ẹ̀ so Láyọ̀ Òṣèlú Ara My Destiny pẹ̀lú elétàrí kíkan ọpọlọ. ọpọlọ. Ṣé àwọn eré orí ìtàgé tẹ́ dárúkọ yìí ǹjẹ́ ó nìkan tí ó dàbí pé èyí ọpọlọ tẹ́sọ̀ yìí mo rí pé ń já ìrìn níta láìpẹ́ yìí torí èmi náà mo rí polówó rẹ̀ káàkiri kí ni ẹ lè sọ ní kókó lórí rẹ̀ àwọn èèyàn tó wá ń jẹ̀ràn apá kejì lẹ́nu ń pariwo apá kejì. láìpẹ́ láì jìnnà ya máa post apá kejì but the part one ta post ó ti wà lórí YouTube channel wa láti jẹ́ lórí Ògbóni tó ti mi. àdúgbò pẹ̀lú kọ́lọ́mù fi lọ́wọ́ káṣí sí gbogbo wa kọ́lọ́mù bá lọ́wọ́ káṣí sí gbogbo wa. alihamdulilayi. lẹ́nu ìgbà tí ẹ ti wá dé ilé ayé ọlọ́mọ ń bùkún yẹn ọlọ́mọ sàníyàn á ti torí èso ẹ̀kọ́ mọ́bọ́lọ́mọ. mo ti bímọ mo ṣáà ti bímọ mo dẹ̀ ṣe máa bí sí. ọlọ́run ni yóò pín síbẹ̀. àmín ṣètìlẹ́gbẹ̀rẹ̀. ó túmọ̀ sí wípé ẹ̀yin náà ẹ ti lápá lọ ayé nìyẹn ọlọ́run. ìyá yín bàbá yín kọ́. mo ń dájú mọ̀ mo ní mọ́ mi. mo ní ìyá ìyá dẹ́ta wà ní. ìyá dẹ́ta kílẹ̀ pé. Yeah, my mom is from Delta State. Delta State? Yes. Ẹ lọ́mọ wo ni yín? Ó túmọ̀ sí pé ọmọ Yorùbá ni bàbá tó bí yín lọ́mọ. Mú mi nìkan ní Delta. Ṣé dáàdì yín ló lọ sí ìlú mi ní? Dáàdì mi fly lọ ní. Káwá sọ pé bẹ̀rẹ̀ tán lẹ̀ Yorùbá ní àdúgbò àbóyé ọlọ́nkàn pé kí ráàjì ń wáyé bẹ́ẹ̀. Obìnrin tó ní. Ní ìsìn àwọn àfojúsùn wo lèyàn rí lẹ́ni lẹ́ránṣẹ́ ẹ̀sìn. Lẹ́nu iṣẹ́ mi bí ètò Amẹ́ríkà ọ̀sánẹ́ gbogbo kí iṣẹ́ mi kó gbòòrò sí àdéhùn káwọn NAFDAC ní àwọn iṣẹ́ mi dúpọ̀ wà tí mo ní NAFDAC number fún. Mo jẹ́ tó fẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mi mo fẹ́ kí wọ́n mọ ẹwà tó wà nínú ká máa sọ ìtàn káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti òkè òkun láwọn èèyàn tí ń appreciate iṣẹ́ yìí ó ti ń wo àwọn èèyàn tí ń pè mí ẹ wá kọ́ wa torí pé wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí. Ó dáa bẹ́ẹ̀ lọ́wọ́ máa gbóyin lọ́wọ́ sókè. Ǹjẹ́ ẹ lè rí àwọn èèyàn kan ti ní testimony lórí láti testify sí iṣẹ́ àgbóyún? Ó tó pọ̀ jaburata àwọn tá a ti tàgbó fún tó ti bímọ ni àwọn ó pọ̀ jaburata ọlọ́run bá ẹ wò. Níbo ni iléeṣẹ́ yín wà? Iléeṣẹ́ wà ní estate ní estate Badenobu estate Nobu professional estate ẹ bẹ́ẹ̀ lọ sí Ògbóni studio tàbí lọ sí olúwaṣẹ́ arts fún àwọn nílé àbọ̀dọ̀ princess tó bá ti dé ní Ògbóni tó bá ti wọnú estate ìjọba princess tó ń ta apps bẹ̀rẹ̀ ní àwọn nílé.
àfẹ́sọ́pẹ́ lọ sí studio